Africa Content TV. Nínú ẹni Ọlọ́run fi ń ṣàpèjúwe jù láyé òun làwọn tọ́lọ̀ ń bá bọ̀ lówó. A ní bẹ láyé tó lórí sí. Bàbá wa ní bá sí ẹ̀rọ kan máa dá láti wọn náà. Nínú owó bá sáfẹ́rẹ́ lèyàn dá ọlọ́gbọ̀n. Lèyàn mọ̀ pé àsúwọ̀ nìkan ló fẹ́ lò. MC olú ọmọ ẹ̀mí àwòlẹ̀ o. Bádé wọ̀lú ti wá ẹ̀mí àwòlẹ̀ o. Okú oríire ojoojúmọ́. Ó sì kú àṣeyọrí gbogbo ìgbà. Mọ̀rìá bábí kún aláwọ̀ àṣálẹ̀. Mo kí Aláàjì Ọláìyá Igwe. Bàbá Igwe, àwọn ọ̀rẹ́ mi pàtàkì. Àwọn èèyàn Tinubu nìyẹn. Àwọn èèyàn Tinubu nù. Tinubu wà lẹ́sẹ̀ òkun. Ẹsẹ̀ òkun tẹ́ lọ tó òkè. Ẹ jẹun ẹ̀ lápẹ̀. Ẹ lọ tó kù. Ẹni tí tó ń ti ìrìn ojú àti Alájà Kaola bóyá kẹ́ ẹgbẹ́ tí sí ilẹ̀ wọ́n kẹ́ àmì ọ̀dá aṣíwájú fún gbogbo Ọ̀yọ́ state. A lè rí ẹsí olú ọmọ ẹni má ṣàdúrà ọ̀tẹ̀ lọ́mọ. Ẹ máa dé báyìí. Gbogbo ibi tí ẹ máa wà ọlọ́mọ bá mi pẹ̀lú ẹ̀. Oní ìgbọ́dé ìtẹ̀lé wọ́n ti fi fìlà di ọlọ́dún. Bọ́ọ̀ gẹ̀ẹ́sì bí wá sí láàrin ìṣẹ́jú mẹ́wàá. Bàbá wa MC olú ọmọ ọ̀rọ̀ tá à ń sọ ẹ bá wa lẹ́nu ẹ̀. Àṣepò sẹ́ni tí ó kẹ́kọ̀ọ́ láyé tí ò ní padà kejì. Àṣepò kù sẹ́ni tó nù ayé Kaola àṣà padà rẹ̀.